ó mà ṣe o ilé oníyàrá mẹ́rin jóná gbúgbúrú nílùú ìlọrin ẹni tó ní ilé náà ń béèrè fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ìjọba. iná ọmọ rárá ló ti ṣọṣẹ́ tó sì jó ilé oníyàrá mẹ́rin kan nírọ̀lẹ́ ọjọ́ àìkú nílùú ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ kwara. iléeṣẹ́ atótó arére rí gbọ́ pé gbogbo ilé ọ̀hún àtàwọn dúkìá tó wà níbẹ̀ ló jóná ráúráú. gẹ́gẹ́ bí oṣojú mi kòró kan ti ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà wáyé ní nǹkan bíi aago 9 alẹ́ kù ìṣẹ́jú 8 ní òpópónà ìfẹ́sowọ́pọ̀ tó wà ní agbègbè ìta ẹlẹ́pà nílùú ìlọrin. ẹni tó ní ilé náà alhaji abdulganiyu ọlẹ́sìn tó jẹ́ adarí ẹ̀ka ìmọ̀ nípa ẹ̀kọ́ àwùjọ ní ilé ẹ̀kọ́ olùkọ́ni kwara state college of education tìlú òró ló ti fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí bí ìparun ti dé bá dúkìá rẹ̀ tó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti ṣe ìrànlọ́wọ́ fún kí ìtura lè dé bá lórí àdánù ọ̀hún. ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ kwara hasan adékúnlé tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ kan lánàá ló ti ní ìjàmbá iná náà wáyé látàrí iná ẹ̀lẹ́tíríìkì tó ní àwọn gba ìpè pàjáwìrì lọ́jọ́ àìkú tí ṣe ọjọ́ 16 inú oṣù kejì ọdún yìí nìkan bíi aago 9 alẹ́ kù ìṣẹ́jú 8 tí wọ́n fi tó àwọn létí wípé ìjàmbá iná ń wáyé ní agbègbè ìta ẹlẹ́pà nílùú ìlọrin. adékúnlé ṣàlàyé pé àwọn ikọ̀ panápaná tètè ta kọ́sọ́ sẹ́nu iṣẹ́ nígbà tí wọ́n débi tí ìṣẹ̀lẹ̀ náà ti ń ṣẹlẹ̀ ni wọ́n rí i pé ilé oníyàrá mẹ́rin náà ti jóná kọjá ààlà tí wọ́n sì ṣe ìgbìyànjú láti kápá rẹ̀ kó má bàa ràn mọ́ àwọn ilé tó kù ní agbègbè náà. tó ní nítorí wípé wọn ò tètè ké sí àjọ panápaná ló jẹ́ kí iná náà búrẹ́kẹ́ ju bó ti yẹ lọ. ìwádìí ṣàfihàn wípé iná ẹ̀lẹ́tíríìkì ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún. shakirat arówólò nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv. ẹ ṣé